Ẹ kú déédéé wòyí o, ẹ̀yin ọmọ Yorùbá rere ní gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ kú àsìkò tí a wà yìí ní ọ̀dọ̀ kálukú wa. Ọlọ́run á dúró tì wá. Ọlọ́run á bá wa ṣe gbogbo ohunkóhun tá à ń fẹ́ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lórí kí Yorùbá ká ní autonomy. Ọlọ́run á bá wa ṣe. Kò dìgbà tí a bá jà àti ń dúpẹ́ lọ́wọ́, mo tiẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí wípé ó dàbí ẹni pé ọ̀rọ̀ àwa Yorùbá ti ń jọra wọn dáadáa ń sìn. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè mí, bí a bá lóòótọ́ mo rí àwọn èèyàn tó jẹ́ pé wọn ò fi tinú taratara sọ́pọ́ọ̀tì pé mo padà ń sọ̀rọ̀ nípa òṣèlú tàbí mo padà faramọ́ olóṣèlú, ṣùgbọ́n wàláì wọn ò bú mi. Achievement wa àkọ́kọ́ nìyẹn pé wọ́n bú mi, kò sí ẹnikẹ́ni tó bú mi. Kálukú kan ń sọ personal opinion wọn ni, bí wọ́n ṣe rí, bó ṣe kọjú sí wọn àti bí wọ́n ṣe rò ó. Wàláì mo fi Ọlọ́run Elédùmarè búra, mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí, kò sí nǹkan tó burú nínú bí wọ́n ṣe ń rò. Kò sí nǹkan kan tó burú nínú èrò ọkàn tiwọn, nítorí báwọn ṣe rí nìyẹn. N tó kọ sí àwọn ni wọ́n ń sọ yẹn. Kò dẹ̀ lè bà mí lọ́kàn jẹ́, torí pé èmi mọ̀ pé gbogbo wa ò ní ro nǹkan kan bákan náà. Ọ̀nà tí kálukú ó gbà rí sọ̀tọ̀, ọ̀nà tí kálukú ó gbà rò sọ̀tọ̀, ọ̀nà tí kálukú ó gbà ṣe ó sọ̀tọ̀. Tán bá ráwọn àyà mẹ́ta ń ṣe iṣẹ́ ẹyọ kan náà, ẹ rí i pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ là á gbà jẹ́, bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ẹyọ kan náà la fẹ́ jẹ́. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá gan. Mo dúpẹ́ pé ẹ ti ẹ̀ wá wò pé òkè a nídìí láti búra wa mọ́, torí tó bá jẹ́ ń gbà kan ni gbogbo nǹkan tí mo sọ yẹn tàbí gbogbo nǹkan tí mo ń ṣe yẹn, èébú oríṣiríṣi lẹ máa bú. Èébú oríṣiríṣi ẹni tí ó ṣe pé àṣepè, but mi ò rẹ́yọ ẹnìkan kó bú mi. Mi ò rí ọyọ ẹnìkan kó bú mi. Ọlọ́run gbọ́, kálukú kan ń sọ èrò tinú ẹ̀, nígbà tí èmi dẹ̀ mọ̀ wípé kò sí ẹ̀bi kankan tẹ́ ẹ jẹ lórí èrò ọkàn yín. Nǹkan ẹyọkan tó kù tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ni pé kẹ́yìn náà ó gbàgbọ́ wípé ní tèmi náà bá sọ tàbí tí mo bá ṣe, bí mo ṣe rí, ojú tó kọ sí mi, bí mo ṣe rò náà nìyẹn. Kò wá yẹ kó dìjà rárá láàrin wa, pàápàá jùlọ lórí àwa tá à ń fẹ́ òmìnira fún ilẹ̀ Yorùbá. Mo ti sọ pé ṣe rí òmìnira tá à ń fẹ́ sìn, tá a nídìí láti ṣiṣẹ́ lórí ẹ̀, ó ti pín sí méjì. Òmìnira àkọ́kọ́ ni gbà tán, èmi ti kúrò ńbẹ̀ yẹn, mi ò ní parọ́ fún wa, mo ti kúrò ńbẹ̀ yẹn pátápátá. Òmìnira ẹ̀kejì, òun náà ni pé kí region kọ̀ọ̀kan dá dúró bíi ti ayé àwọn bàbá wa Ọbáfẹ́mi. Gbogbo nǹkan tá à ń lò lénìí tàbí tó jẹ́ first in Africa, first in Nigeria, first in West Africa, bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n ṣe wọ́n. Àsìkò regional ni wọ́n dẹ̀ ṣe wọ́n, tó túmọ̀ sí wípé owó ọwọ́ wa ó ń dúró sọ́wọ́ wa. N tó yẹ ká fi sọwọ́ sókè, òun nìkan là ń fi sọwọ́. N tá a dẹ̀ fi ń sọwọ́ yẹn ó lè má jẹ́ iye kan náà o, ṣùgbọ́n tó bá jẹ́ pé 10% ni wọ́n ní region kọ̀ọ̀kan máa san nínú income wọn,
fún federal 10% táwa bá san yẹn òun náà ni every other state máa san bó tilẹ̀ jẹ́ pé tiwa lè pọ̀ nítorí income tiwa lè pọ̀ ju ti àwọn yẹn lọ ṣùgbọ́n the same percent náà la máa san eléyìí tó túmọ̀ sí wípé a ti ń dá sí nǹkan ara wa fúnra ara wa nìyẹn ṣe rí ngbà míì tí two èjì tó bá lóun ọ̀bá òdo ṣe kò ní di 20 láyéláyé tó túmọ̀ sí pé tẹ́ bá wá ro òdo pẹ̀lú 1 million papọ̀ tàbí tẹ́ kó òdo jọ òdo times 1 million ẹ rí pé òdo ni ṣùgbọ́n òdo yẹn ní value tiẹ̀ níbi tó ti ní torí tẹ́ bá kọ 2 tí ò bá tí ì sí òdo lẹ́yìn rẹ̀ kò di 20 tẹ́ bá kọ 2 tí ò bá sí òdo méjì lẹ́yìn rẹ̀ kò di 200 tẹ́ bá kọ 2 tí ò bá sí òdo mẹ́ta lẹ́yìn ẹ̀ kò di 2000 bẹ́yẹn lọ bẹ́yẹn ló sì lọ òdo ńlá dẹ̀ sọ wípé tá a bá mú òdo ẹyọ kan yẹn tá a bá multiply rẹ̀ by 10 million ẹ rí i pé the answer is òdo ló túmọ̀ sí pé gbogbo 1 tàbí 2 tàbí 3 tàbí 4 títí tó fi dórí 9 tó bá lóun ní bódò ṣe kò ní kúrò lójú kan òdo ìdẹ́rì kò ní value láwọn area kan ṣé rí ọ̀rọ̀ Yorùbá lájọ́ ń sọ ó wù mí kẹ́ máa farabalẹ̀ gbọ́ nǹkan tí mo bá ń sọ ó wù mí kẹ́ máa farabalẹ̀ gbọ́ tí 19 tó bá lóun ò bá owó kan ṣe kò ní di 20 láéláé but tá a bá ti wá rí i pé 19 ẹ jẹ́ ká wo ọ̀nà tí àgbà rí ẹyọ kankan tí ó fi pé 20 so mo fẹ́ bẹ̀ ẹ̀yin Yorùbá ẹ̀yin kan gbé afẹ́gbàtàn ẹgbẹ́ dání nísìnyí èmi ti di ara àwọn tó ń solicit fún region wọn pé tá a bá ti ní region wa mo máa ń sọ gbogbo wa wípé 85% of our problem is solved 85% solved then 85% yẹn láàfin wa máa plan bá ṣe gba the remaining 15%. Kò sí bí ọmọ ò ṣe ní ọmọ ò ní rákòrò á lòun fẹ́ rìn ẹ̀yin Yorùbá ẹ rí pé kò ṣeé ṣe ẹ rí pé ó máa ń difficult ẹ kàn lè dédé rí ọmọ láì rákòrò kó kàn dìde lẹ́ẹ̀kan náà kó máa rìn kò possible ẹ jẹ́ àfi measure yìí ẹ jẹ́ àfi kíní measure gbogbo ohun tá a bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá pé ọmọ ó kọ́kọ́ rá kó tó rìn so mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín wípé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń reason along pẹ̀lú nǹkan tí mò ń sọ wọ́n ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń reason yẹn rí i pé owó kọ́ ló lé mi lọ síbi tí mo lọ after all èmi náà ṣáà ń jẹun tẹ́lẹ̀ kí n tó wá Yorùbá Nation after all gbogbo àwọn ọmọ mi ilé mi tí ì ní ọmọ kankan tí mo ṣe fi ilé ìwé lẹ́yìn ìgbà tí mo dé Yorùbá Nation ó tó túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ mi pátápátá wọ́n ti wà nílé ìwé ètí ó jáde ti jáde kí ó tó di pé mo ṣe bẹ̀rẹ̀ Yorùbá Nation tí mo mú ní last year ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbójú síta round bóyá bíi July last year so mo fẹ́ kí àwa Yorùbá ká máa jáwọ́ nínú àwọn nǹkan tá a bá ń rí i pé kò dáa bẹ́ẹ̀ yẹn ṣe rí i pé ẹ bú ọba máa ń sìn àwọn èèyàn tí wọ́n máa ń bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn náà ò fi bẹ́ẹ̀ bú mọ́
ó túmọ̀ sí pé àtijọ́ ń gbọ́ra wáyé níwọ̀n bá àgbà tó jẹ́ pé ntẹ̀yìn ń jà fún ní ká dá dúró kí nǹkan tá a ní ó lè tó wàá jẹ tó dẹ̀ wípé the same thing ni èmi náà ń jà fún pé ká dá dúró kí nǹkan tá a ní ó lè tó wàá jẹ ṣùgbọ́n ọ̀nà tí kálukú ń gbà á jà òun ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ n tó mú mi dé Yorùbá World Congress nìyẹn torí mo lísìtì sí wọn gan mo lísìtì sí wọn mo dẹ̀ wá rí wípé wàdùwàdù ò ṣe é gba kínní yìí mo wá rí pé báwọn ṣe sọ yẹn ó pọ́sibù kó tètè yá bẹ́ẹ̀ yẹn èmi náà wá believe pé ok ẹ jẹ́ kí n darapọ̀ mọ́ Yorùbá World Congress kádìjọ pariwo ń tá a gbé dání yẹn èmi ò mọ̀ pé yóò rìsọ́ọ̀tì sí àǹbù ni àṣepè fún ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ti jáwọ́ lórí ìyẹn sìn Ọlọ́run ní báyọ̀ yín jẹ́ ọmọ Yorùbá ni wà ẹ wò àáfàá kan wà nílẹ̀ Yorùbá kò kọ́mọ̀nù torí kì í ṣàfáà orí social media but gbogbo ayé ló mọ̀ wọ́n àáfàá tí Ọlọ́run fi àti mọ̀ preach tó fi rọ̀ lọ́rùn ni wọ́n ò kọ́mọ̀ wọn sí it's not a kind of àáfàá tẹ máa rí lórí social media ní gbogbo ìgbà àfi bóyá tán bá lọ síbì kan wọ́n lọ ṣe iṣẹ́ ìríjú Olúwa yẹn àwọn èèyàn wá rìkọ́dù ẹ̀ àwọn èèyàn wá gbé sórí íńtánẹ́ẹ̀tì ó tán ẹ dákun torí Ọlọ́run nítorí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá ẹ gbọ́n tí wọ́n sọ. Gbogbo tí jẹ́ Yorùbá. Yorùbá abẹ́rẹ́ òkọ́ lè kọ́ jẹ́. Yorùbá tó ń sọ èdè tí ń sọ yìí lẹ́nu. Gbogbo ẹgbẹ́ òṣèlú yòówù tó ń bá ń wò sí. Àfẹ́ mọ̀. Èèyàn fẹ́ mọ̀. Ṣètò kan mi pẹ̀lú ẹgbẹ́ òṣèlú. Kí ló kàn wá? Gbogbo orú ọ̀gá tó ọba wọ tẹ̀lé. Ọba tẹ̀lé náà mọ̀rúsù. Kò ṣètò kan mi. Ètò ìdìbò tí bọ̀ yìí ká gbọ́ sọ̀rọ̀. Ẹ sì wọ̀. Ẹ jẹ́ àbò. Ẹ sọ̀rọ̀ ayé o. Sì pẹ̀lẹ́. Ìran mẹ́ta ló gbéra wọn kalẹ̀. Ìran mẹ́ta mélòó mo pè é? Mẹ́ta. Haúsá gbé èèyàn lẹ̀. Wọ́n fa yẹn lẹ̀. Yorùbá gbé èèyàn lẹ̀. Wọ́n fa yẹn lẹ̀. Ìgbò gbé èèyàn lẹ̀. Wọ́n fa yẹn lẹ̀. Gbogbo orú rẹ ẹgbẹ́ tó ọba wò sí láyé. Tó bá jẹ́ pé dáhìrì Yorùbá adé bá ní ọ. Tó ìsọ máa lé Yorùbá. Tinubu lọ dìbò. Bẹ́ẹ̀yàn bá mi rí àfúrásì. Wọ́n dáyì. Ẹ dàpọ̀ fẹ́ bí yín léèrè ẹ pé ọ̀dà ẹ fẹ́ ní ọba dá hàn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ta lẹni tó dáa ọmọ rẹ̀ wo níbẹ̀ ń lọ́ta mọ́. Nígbà wọn ní nǹkan ọ̀dà tá a ní gbogbo wọn rẹ̀ ibi tiwa lásìkò ọ̀hún. Àbí ọmọ ẹni oníṣèlú bẹ̀rẹ̀ ká fi. Èmi ẹ̀ sọ olóṣèlú àmọ́ bí ọ̀rọ̀ dé yìí. Èmi ẹ̀ sì ṣe kàmpé ìfẹ́ nìkan àmọ́ bí ọ̀rọ̀ dé yìí. Tọ́ba yẹ kó wọn náà fẹ́ kọ́ màrí ó jẹ́ èèyàn Tinubu lọ́ọ́ tẹ̀ kàmú. Tí ṣe Yorùbá. Ìdí kankan ò sì sí ju pé torí kọ́ jẹ́ Yorùbá. Kò sí kankan mi. Wọ́n sì ní Yorùbá. Èmi ò ní yóò ṣe é dáa. Èmi ò sì ní kò ní ṣe é dáa. Ọlọ́run lọ́mọ ẹni tí ó ṣe é dáa, Ọlọ́run lọ́mọ ẹni tí ò ní ṣe é dáa. Àmọ́ bí ọ̀rọ̀ dé yìí, Tinubu lọ́kàn, Tinubu ni ẹ dìbò fún. Ọlọ́mọdé burú fèmí. Olójú ọ̀rọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ lọ lè gbọ́ lónìí. Gbogbo kàmpéyì tábà wò sí fún ẹ̀yìn etí rẹ̀ ní ọjọ́ ọba. Ọgbọ̀n ọdún ni Yorùbá máa fẹ́ẹ̀lì. Lá máa fẹ́ẹ̀lì. Bá a bá fẹ́ẹ̀lì nírè yìí ó tún dọ̀gbọ̀n ọdún kí lọ́mọ tó ọmọ bọ́ dọ̀gbọ̀n ọdún láyé. Ògbó náà gbòǹgbò wa là máa sọ sínú lọ́dọọdún every 30 years. Ọgbọ̀n ọdún. Bá ti fẹ́ẹ̀lì ní 1963. Lára Awólọ́wọ̀. Ẹ dàpọ̀ tani wo náà. N tó wá sí láàyè ilẹ̀ filẹ̀. Yóò bọ̀ débẹ̀ bá títí pé ní 1993. Abíọ́lá náà tún gbé. Abíọ́lá náà tún gbé. Gbogbo bí ó ṣe dé ó débẹ̀ àti tí wọ́n sì gbé fún ọ̀sẹ̀ yìí Yorùbá kò débẹ̀. Yorùbá yìí náà ni Yorùbá yìí náà ni o. Ó tún wá ní 2023. Lẹ́yìn tí ń bọ̀ yìí. Àtúwọ́ ọ̀rọ̀ wà káwọ́ wá dìde wọ́n pe àwọn Yorùbá wọ́n láwọn àìnífẹ́. Ẹ̀fẹ́ ni wá fẹ́rẹ̀ fún Yorùbá ẹgbẹ́ yín ìsàfẹ́nifẹ́re afẹ́nifẹ́ bí nìyí. Ẹ dákun sí àbẹ̀pẹ́ tí wúyè mi ò sọ pé Tinubu dá. Sọ pé ó dá o. Sọ pé yóò ṣe é dá. Àmọ́ràn tèmi nu. Yorùbá ẹgbẹ́ wa nu. Ẹ sáwọ ẹni ọ̀dà nú àwọn tó fà á lẹ̀.
wọ́n lẹ́yìn kan Afẹ́nifẹ́re gbogbo tí jẹ́ Yorùbá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kírísítẹ́nì ọba àmọ́sẹ̀ kankan bẹ̀ kọ́dà bọ̀ ọjẹ́ lẹ́bọ̀ tó bá jẹ́ pé Yorùbá lọ sọ lẹ́nu tó sì fẹ́ kéde ní ó mọ́ Tinubu ni ó dìbò fún. Ọtọ lẹ́gẹ̀ẹ́ ní Muslim. Kò sí dọ́kọ̀ mi. strategy ṣẹ̀ṣẹ̀ nínú. Muslim system àwọn òkúrọ̀ mẹ́gbẹ̀ẹ́ lẹ̀. Ẹlẹ́pàá àti Mùsùlùmí àti Kírísítẹ́nì wo lọ́dà mẹ́gbẹ̀ẹ́ ọ̀sán ti ṣe. Ta ló dá èyí Kìrìsìtẹ́nì ló wọ́n ṣe pásítọ̀ wọn lónìí. Àfi Kírísítẹ́nì ṣe àsìkò àti Kírísítẹ́nì bẹ́ẹ̀ ni pásítọ̀ fi bàálù kówó náà ná South Africa. Tálíkà wo lọ gbádùn? Níjọ́ Mùsùlùmí bẹ́ẹ̀ ní ń gẹ̀ fìdá kiri. Tálíkà wo lọ gbádùn? Ẹni Mùsùlùmí tí ò dúró re, Kírísítẹ́nì tí ò dúró sàn. Àmọ́ bí ọ̀rọ̀ dé yìí. Bí adé yìí. Ibi àlọ́ kàn yìí. Tó bá yẹ ká láàyè Yorùbá bá ní ọkọ̀ ọ̀sìn fẹ́ kílẹ̀ Yorùbá ó gbé ọ́. Èdè tó ń sọ tó ọ̀sìn fẹ́ kó gbé ọ́. Èmi máa ń lo ẹgbẹ́ mọ́kànsẹ́gbẹ́ lẹ̀ mọ́. Ẹgbẹ́ wo? Tinubu là á dìbò fún. O ní ó sì wọlé pẹ̀lú ògbọ́lọ́. Àbáríkà fẹ́tọ́ lọ ní sàbẹ̀ Tinubu ló sì wọlé. Sallallahu alaihi wasallam. ẹ dákun ẹ̀gbọ́n tí àáfàá yẹn sọ mi ì bá ọ̀rọ̀ òṣèlú lẹ́nu wọn rí látọ̀dọ̀ tí wọ́n ti ń preach tí mo ti ń wo preach wọn mi ò bá ọ̀rọ̀ òṣèlú lẹ́nu wọn rí kódà mi ì tí ì rò pé àwọn olóṣèlú pè wọ́n pé kán wá preach fáwọn rí gan mi ì bọ́rọ̀ òṣèlú lẹ́nu wọn rí ṣùgbọ́n eléyìí ti di ọ̀rọ̀ ìran ẹ rí i pé ọ̀rọ̀ ìran làwọn náà sọ lẹ́nu ọ̀rọ̀ ìran wa ìran tí a jẹ́ èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ lórí nǹkan tá à ń jọ ń sọ láàrin ara wa yẹn ẹ̀yà mẹ́ta ló gbéra tí wọ́n fẹ́ ṣe olórí orílẹ̀-èdè yìí ariwo lásán làwa dẹ̀ lè pè pa a lè stọ́pù election tó bá wá jẹ́ wípé a lè dá election stọ́pù èyí túmọ̀ sí wípé ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò wọlé torí gbogbo ibi tí wọ́n ti ń gba òmìnira náà ìjọba máa ń wà lórí àlééfà àwọn tó ń gbà àti ìrẹ́ nìkan tó ṣe pé àsìkò tí ò síjọba kankan lórí àlééfà ló gbà so a nídìí láti bẹ̀rù pé ìjọba kan ń bọ̀ lórí àlééfà àdúrà tá a kàn lè máa ṣe ni pé kọ́lọ́n bá wa fi ìfẹ́ tá nífẹ̀ẹ́ kọ́lọ́n bá wa fi ìfẹ́ rẹ̀ sí ẹni tí Ọlọ́run bá gbé sípò nínú kọ́lọ́n bá wa fi ìfẹ́ sí nínú so ìfẹ́ yẹn ló nǹkan yẹn ni àdúrà tó yẹ ká máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ti hàn sí wa ń sìn náà àwọn nǹkan kéékèèké kan ti ń fi hàn wá ẹ̀yin ẹ wo ẹnìkan tó jẹ́ ọmọ Fúlàní ẹ wo oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tá a ti gbọ́ nípa ẹ̀ ẹ tó wá fi gbogbo tá a gbọ́ nípa ẹ̀ sílẹ̀ mo tó wá fẹ́ kẹ́ ẹ rántí wípé àwọn ìran tó ń fìyà jẹ wá lọ́wọ́lọ́wọ́ tí gbogbo wa fi ń pé a fẹ́ kúrò ní Nàìjíríà àwọn nìyẹn ẹ mọ̀ sí mi gbọ́ o gbogbo àwọn Fúlàní kọ́lọ̀ tá a wà o torí àwọn Fúlàní náà làwọn tí wọ́n kóra wọn jọ láwọn gọ́fúnà tán kóra wọn jọ tí wọ́n sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu làwọn step down fún Haúsá ni wọ́n Ìgbò wà nù wọn so torí ìdí èyí a lè kọ̀ndẹ́mù gbogbo Ìgbò a lè kọ̀ndẹ́mù gbogbo Haúsá ṣùgbọ́n àwọn nǹkan kan wà tá a ní nǹkan mọ̀ wàláhì a ní nǹkan mọ̀ ẹ wo oríṣiríṣi tá à ń rí lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èwo lẹ rò pé ẹ̀mí Yorùbá gbé láti ṣe ká di ọwọ́ odidi chairman local government ká di ọwọ́ rẹ̀ sẹ́yìn báyìí kó wà lórí ìkọ́lẹ̀ ká dẹ̀ máa sọ̀rọ̀ ká máa sọ gbogbo jargon tá a fẹ́ sọ at the end of everything ká dẹ̀ dàdùbúlẹ̀ láì ṣẹ̀díẹ̀ láì ṣẹ̀ràn ká dẹ̀ dù sẹ́mi ọmọ Yorùbá gbérú ẹ̀ ẹ dákun mo fẹ́ kẹ́ sọ ṣé ẹ̀mí ọmọ Yorùbá gbé irú ẹ̀
ọmọ ìyá wọn ni o ọmọ ìyá wọn ni ọ̀dọ̀ wọn ló ti ṣe chairman local government. Ìní ẹlẹ́kejì ẹ̀wọ̀ àmì tó ti dé ipò tó dé yẹn tó sì ní fámìlì tó ní ìyá tó ní bàbá tó lẹ́bí tó lára tí wọ́n sì mú tí wọ́n sì kún bí wọ́n ṣe kún yẹn tí wọ́n dẹ̀ ń sa bígbà tí yẹn ń sá ẹran láfítà tán ti kọ́ tán láti gé lékiri lékiri. Bàbá mi ìyá mi àwọn fámìlì àwọn èèyàn yẹn wà láyé àwọn fámìlì wọn ò kú. Ẹ dákun Ọlọ́run ní fi ọmọ Yorùbá kankan sínú situation yẹn níbi tí ó ti máa wo inú tẹlifíṣàn tàbí lórí YouTube tí ó máa wo bí wọ́n ṣe ń dú ìyá tàbí bàbá òun ẹ̀gbọ́n tàbí àbúrò tàbí ọmọ òun tàbí tí ó máa wo bí wọ́n ṣe ń kun ìran òun ọmọ ìyá òun tàbí bàbá òun tàbí ìyá òun bọ́n ṣe ń kun tapá ti tàn. Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ síran Yorùbá o. Àwọn fámìlì wọn náà ṣé wọ́n lè jẹ́ èèyàn mọ́ pẹ̀lú nǹkan tí ó sínkì sọ́pọlọ wọn lórí nǹkan tí wọ́n ń wò yẹn. Ìdí rẹ̀ tí mo fi sọ fún yín wípé àádọ́gba àríbá kan náà. Mo mọ̀ pé ọ̀rọ̀ owó ó jalè ó ṣe kíní kan tẹ́ ń pariwo lórí Aṣíwájú mo mọ̀ pé ẹ̀ ń rà bú wọn ni. Nígbà tá a para wa nígbà tí accountant general tí wọ́n ti mọ́lé fún bí ijọ́ méjì lórí 90 billion tẹ́ ẹ̀ tún gbọ́ bóyá another 80 billion àbí kan míì tí wọ́n tún padà rí tí ò dẹ̀ sí láti mọ̀lé mọ́ báyìí. Owó gbogbo federation ni o. Owó gbogbo federation ni o. Ẹ̀dẹ̀ tó ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lórí íńtánẹ́ẹ̀tì àtòrí kìíní kan tí mo tó fẹ́ pe àkíyèsí sí mi ò ní dárúkọ but ọmọ gómìnà kan former gómìnà kan gọ́fúnà kan ní Òkè Ọ̀yà ẹ dákun ẹ wo inú ilé aṣọ rẹ̀ wardrobe ẹ wo ibi tó fi ṣe wardrobe ẹ wo nǹkan tó wà bẹ́ẹ̀ tí wọn ò bá rówó nídìí ọ̀rọ̀ gómìnà tí wọ́n ṣé ọmọ yẹn lè fi àdúró nǹkan yẹn tó lé àbí ṣé ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyẹn àbí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní kó owó fọ́mọ yẹn tó fi ṣe nǹkan tó ń ṣe yẹn it is just a common sense ẹ jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fin wa ẹ jẹ́ ká pe wálé mo ń sọ gbogbo wa pé mo mọ èrò ọkàn ẹ̀yin tí ẹ ra àràbù fún Aṣíwájú in tó ń ba everybody lọ́kàn jẹ́ náà ni pé tó bá wà pẹ̀lú wa ó ṣeé ṣe ká ti rí kíní ìgbà bẹ́ẹ̀ ni that's true ṣùgbọ́n ẹ jẹ́ máa consider pé òun náà ti risky life ẹ̀ fún wọn nígbà tó ń dájọ́ fún wọn ẹ jẹ́ ká òun wò pé òun làjọ kàn báyìí kí wàá l'assurance wípé kì í sórí rẹ̀ láti máa bọ́ nínú àdánwò tá a wà lórílẹ̀‐èdè kí wàá l'assurance wípé kì í sóhun bó ṣe wà yẹn kì í ṣe òun ló máa fún wa ní tá à ń wá yìí gangan tàbí abẹ́ ìṣàkóso rẹ̀ láti rí nǹkan tá à ń wá yìí gbà kí ló sọ bẹ́ẹ̀ ẹ rí i pé mo máa ń sọ̀rọ̀ nípa bàbá wa Ọlárẹ̀wájú lọ́pọ̀lọpọ̀ gbà mo máa ń sọ̀rọ̀ àwọn nǹkan tó ti sọ sẹ́yìn ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni mo fẹ́ sọ lónìí Chief Dr. Sikiru Ayinde Barrister wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí ò fi yẹ kí àwa èèyàn láyé ká nígbàgbọ́ púpọ̀ lórí nta bá ń sọ jáde lẹ́nu tí wọ́n bá ń sọ nǹkan kan tèmi ń sọ nǹkan mi tẹ́lómi náà tó sọ nǹkan mi ntí kálukú ń sọ yẹn òun ó kàn ń sọ ni kò túmọ̀ sí pé ó ti di mímúṣẹ nínú ntí kálukú wá dẹ̀ ń sọ yẹn èyí tọ́lọ́run fẹ́ lò nú ẹ̀ ọlọ́run ti approve ẹ̀ pé eléyìí ni mo fẹ́ lò so ẹ mọ̀jà rí pé dandan tí n bá sọ pé kò lè wọlé wọ́n ti fẹ́ pa wọ́n ti fẹ́ ṣe kinní kan gbogbo wọ́n fẹ́ pa mí wọ́n fẹ́ dú mi wọ́n fẹ́ ṣe kinní kan ọwọ́ Ọlọ́run ló wà o ọwọ́ Ọlọ́run ló wà o
torí pé ìgbà tí olórí orílẹ̀-èdè wa sìn tó síkì gbogbo yìí náà lẹ́ni wọ́n ń parọ́ fún wa ni pé òkú pé wọ́n ti sin wọ́n wọ́n ti kú wọ́n ti sin wọ́n gbogbo yìí lẹ́ ń parọ́ oríṣiríṣi àti ẹ̀tàn láwọn tó gọ̀ wá débi wípé wọ́n ní wọ́n lọ mẹ́nìkan wá láti Sudan wọ́n ní òní Buhari wọ́n ní Buhari Sudan nìyẹn láì ṣe pé bóyá ìbejì ni wọ́n kódà bí èèyàn bá jẹ́ ìbejì gan náà ẹni tí ò tí ì ṣàkóso ìjọba rí tẹ́ni tó ń ṣàkóso ìjọba tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe láti ìgbà tó ti wà sójà nìyẹn tó dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe sọ pé kú tó wá jẹ́ àbúrò rẹ̀ tẹ́ ẹ̀ rí tí ò dúró lójú tẹlifíṣàn sọ̀rọ̀ sẹ́nì kankan rí òun náà ni wọ́n sì wá lọ mú wá òun náà ni ó sì bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí èyí tó kú yẹn ti bẹ̀rẹ̀ it's just a common sense ẹ mọ̀jẹ̀ a máa dì sí ìfara wa máa nà ọ́ àwọn nǹkan kan wà tá a ti dàgbà kọjá ẹ̀ ẹ wá wo Buhari yẹn o Buhari yẹn nìyẹn o lónìí o Buhari nìyẹn lónìí o èyí tó yà mí lẹ́nu jù ni pé inú àwa ọmọ Yorùbá la tún ti ń gbọ́ wípé ńgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed sọ̀rọ̀ wípé bọ́bá wù yín ẹ má ja epo mọ́ àárín tó bá wù yín ẹ kówó lẹ̀ àá campaign àwọn èèyàn kan tó sọ wípé wọ́n sọ pé kí náà korúkọ ẹ̀ pé Buhari ló ń bá wí àwọn tó dẹ̀ ń gbé kinní yẹn jù àwọn PDP àtàwọn Yorùbá rẹ̀ ẹ dákun kí làwọn á ń di ọ̀tẹ̀ yìí náà ẹ jẹ́ ń béèrè question kan lọ́wọ́ yín ká ló tiẹ̀ wá ká lóun gangan ló bú direct sẹ́yìn lágbára tọ́lọ́run ni ṣé Buhari gan lágbára jọ lọ́run lọ ni ṣé tí Buhari bá ní he tí Ọlọ́run bá sọ pé bí ṣé he ti Buhari lẹ́mọ̀ expect ni ẹni yẹn dẹ̀ sọ fún yín ok àwa náà mọ̀ even nínú ilé wa a rí ọmọ tó ń sabotage bàbá náà ṣé tó bá sọ pé ẹ máa ṣe lọ sómi wípé gbogbo APC àti tó ṣe dáadáa àti tí ò ṣe dáadáa ó mì pé gbogbo wọn ló ń bá wí ipò ti wà láàrin àlìkámà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán yàn sípò lónìí ni wọ́n jẹ́ kárí mẹ́mbà APC ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n yàn sípò ni wọ́n jẹ́ kárí mẹ́mbà PDP ẹ má bínú pọ̀rọ̀ ẹgbẹ́ méjì yẹn ni mò ń sọ torí àwọn ẹgbẹ́ yẹn náà ló ti pé àwọn náà wọ́n wà forefront so àwọn nǹkan míì tá a bá lè ṣe ẹ dákun kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ló ń ṣe nǹkan bó ṣe ń wù ẹ lísìn gbọ́ Àlàájì Síkírù Àyìndé Bàrístà ẹ gbọ́. ẹ ti gbàgbé pọ́lọ́hún lòun mẹ́ta ló fa òun lẹ́rìn fọmọ aráyé bẹ́ẹ̀ bábí mi lè máa rí rí oríṣẹ́ Ọlọ́run ènìyàn ń bínú o. olóhùn tó ń bá a tún ṣe sọmọ ádámọ̀ kan lòun ó bàjẹ́ ẹlẹ́gbẹ́ mo ní ẹ̀jẹ̀ ẹ̀ lé ní ohun tó bàjẹ́ lọ́wọ́ òun sọmọ ádámọ̀ lòun ó sì tún ṣe o ó di méjì o ẹ̀yin ẹlẹ́gbẹ́ o. ohun tóun ò fọwọ́ sí rárá dẹ́gbà kan ń fọwọ́ sọ̀yà pé kí ó ṣeé ṣe irọ́ ní pátá o. ẹni tó ń bá a kún lọ́mọ báráyé kò sí nínú wípé kò má sọ́nà tí ó fà bọ́kùjọ́kọ̀jọ́ tí ó fà ilẹ̀ akúkú lọ́mọ nílẹ̀ kò tó kú kẹrọ ọmọ tí ó gbẹ̀yìn mi àgbájé ẹ̀ṣà mi àdúrà kiri kárí o. ẹni tó ń bá yàrá gan bójewé àbí wẹ́rẹ́ kódà bójewé àbí jẹjẹ kí babaláwo ó ti jẹ́ fún fọ́níṣẹ́gun èèyàn dúdú ó ti jẹ́ fún kórèlú òyìnbó bọ́ pírẹ́sàn kó lọ jẹ́jẹ́ àǹtí kó o ti darí wálé kò ní lọ́mọ nílẹ̀ kó tó kú mayami lápọ̀n mo ta kà sórí o. ohun burúkú ni mo ta kà sórí. mayami lápọ̀n mo ta kà sórí o. mo rò pé ti gbọ́ nǹkan tí Alhaji Chief Dr. Síkírù Àyìndé Bàrístà tán sọ ẹ jẹ́ káyìndé gbáyé ní táìtù rẹ́kọ́ọ̀dù yẹn
ẹ̀yin ẹ lọ máa play ẹ̀ wò lórí YouTube kẹ́ ẹ gbọ́ délẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí òkú ọ̀run yẹn fi ẹnu ara rẹ̀ sọ kí ni Alhaji Sikiru Ayinde Barrister sọ tí ò tí ì ṣẹlẹ̀ rí. Wọ́n ti ròyìn ogun fún wa wọ́n ti ròyìn pé àwọn lálàá pé à ń jagun ìpínyà ní Nàìjíríà ẹ wo ọdún tí wọ́n ti kọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ẹ gbọ́ àwo yẹn ẹ wá gbọ́ ọdún tí Barrister ti ṣe àwo yẹn sẹ́yìn ẹ gbọ́ ọdún tí Barrister ti ṣe àwo yẹn sẹ́yìn ṣé rí ẹ̀yin èèyàn wa mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má jẹ́ kí n fi àsìkò wa ṣòfò mo tún wá bẹ̀ yín lọ́tẹ̀ yìí ni pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ jọba láàrin àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ jọba ṣé rí promise of today could be a reality of tomorrow any promise of today could be a reality of tomorrow ẹ wo tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Barrister mo lè máa kálọ bẹ́ẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ sẹ́yìn ló ti wá sí ìmúṣẹ ẹ rí i pé nínú ọdún yìí náà ní January ọ̀pọ̀lọpọ̀ nǹkan tèmi náà sọ sẹ́yìn tó padà wá sí ìmúṣẹ ẹ rí i pé mo remind wa mo gbé kéékèèké bí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí àwọn Alhaji Barrister yẹn philosopher làwọn yẹn philosopher ni wọ́n ntáwọn yẹn bá sọ ntán bá sọ so ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ojú òní tì wá ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti darapọ̀ mọ́ Yorùbá World Congress ẹ pè mí ẹ pa Wíkóńkó ẹ pè every other person ní gbogbo àwọn tá a rí Nàìjíríà tá níjọ rárẹ̀ wà yẹn gbogbo ayẹyẹ lẹ lè pè á líǹkì yín àjẹkẹ́ ẹ mọ́ bá ṣe rí eléyìí kí a fẹ́ ṣe níṣe tí kò ní lẹ́sẹ̀ ńlẹ̀ a fẹ́ ṣe níṣe tí kálukú ọkàn wà káàkiri àìmọ̀ dárúkọ president wa fún yín mọ̀ ní o ẹ sáà kádàdì mi ò mórúkọ wọn ni náà láti jọ yẹn má sáà ti wórúkọ wọn kàn bí ṣe kí n kọ́ ọ̀rẹ́ kí n sórí wò mi ìmọ̀ dárúkọ wọn ni o mo fi lẹ́sìn ni mò ń fi ọ̀rọ̀ yẹn ṣe torí kìí ṣe àwọn la wá sìn ní Yorùbá World Congress aṣíwájú yẹn wá yẹn kọ́ la wá sìn a kàn ní the same opinion pẹ̀lú wọn ni kò sí nǹkan tó sọ pé àwọn náà gbọ́n jù ń bẹ̀ kò sí nǹkan tó sọ pé àwọn náà gọ̀ jù ń bẹ̀ kò sí nǹkan tó sọ pé àwọn náà lówó jù ń bẹ̀ kò sí nǹkan tó sọ pé àwọn náà tálíkà jù ń bẹ̀ so tábà wọn kì í lẹ̀ ń sọ lọ́hùn gbogbo wa náà n ti ń bẹ ní máìndì wa yìí ó jọ ń wù wá kó ṣẹlẹ̀ kó rí báyìí ni èyí tọ́lọ̀ ń bá gbà ní ó gbà ẹ má jẹ́ ká ríra wá rí i pé n tá a gbé dání yẹn gangan lọ́rọ̀ Ọlọ́run Lédùmarè wà pẹ̀lú wa o àní fojú sunkún ara wa o lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ pé ẹ bú mi mọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ń rísìn pẹ̀lú mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ ti ń pè mí tí ẹ ti ń rísìn pẹ̀lú mi Ọlọ́run Lédùmarè kò ní báyọ̀ yín jẹ́ o ayọ̀ yín á dalẹ̀ o ojú òní ti yín ẹ dákun Yorùbá ẹ jẹ́ ká fara mọ́ra ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ọ̀rọ̀ ilé ìbú onídé àyèdè ẹ má jẹ́ kó wáyé láàrin wa mọ́ títí di àsìkò míì ẹ má bínú ok títí di àsìkò míì tí mo tó fẹ́ mú fídíò mi wá sí etí gbọ́ yín àbí ojú ìwòran yín mo tó kí yín lálẹ́ pé ojú ò fẹ́ ra kù.